káàbọ̀ padà sórí ètò wa ètò Ojúmọ́ Ire tó sọ̀rọ̀ nípa ìbáṣepọ̀ ìbálòpọ̀ ìbágbépọ̀ báṣejọ́ máa wà tílé wa máa dùn tí gbogbo máa kàn sí òun náà nìkan tá à ń gbé yẹ̀wò lórí ètò yìí ohun tá à ń sọ lẹ́nu òun náà ni àjùlọ ni ohun tá à ń gbé yẹ̀wò seniority ẹ jẹ́ ká lọ sọ́dọ̀ àwọn ọmọléèwé tá bá délé ìwé ẹ máa gbọ́ senior lágbájá senior tàmẹ̀dò tẹ́yìn bá wà ní ipò junior ǹjẹ́ ẹ̀ ń bọ̀wọ̀ tó tó àti èyí tó tọ́ fún àwọn senior yín nítorí pé nǹkan tá a bá ṣe òun la máa gbà ẹni tó fẹ́ lọ sí òkú ẹ̀gbọ́n ẹ̀ ni tó mú àbúrò ẹ̀ dání tó wá lọ sí ìwòwò ó ti ń sọ fún àbúrò ẹ̀ ní pé ọjọ́ tọ́lọ́run bá pè òun náà sọ́dọ̀ o owó ní kó o sin òun o ìwọ tó o bọ̀wọ̀ àzọmọ GS2 o bọ̀wọ̀ fún ọmọ GS3 àbẹ́ SS1 ọmọ GS1 ń wò wọ́n náà torí pé òun náà máa wá di senior ní school yẹn tó bá dẹ̀ di senior kí ló máa kọ. senior pangolo senior yẹyẹ kọ́ síta kánà ra màmá ò lè nà á bàbá ò lè nà á ní seniority is not forever o kọ́ ní school. mi nǹkan fọ́dún school tẹ̀mí lọ àní seniority everybody is equal. seniority same class ní gbogbo yín wà abẹ́rẹ́ tó mọ̀ yín ẹni seniority in school. bí mo ṣe ń sọ lọ tí mò ń tàrà sọ ni pé sórí the term seniority. the term seniority o gbé èbó má jẹ́ kó kún ẹ̀ lóorun ṣé èbó ló wá sáré kún ẹ̀ lóorun sáré dorí kodo èbó dẹ̀ sáré kún ẹ̀ lóorun èbó kékeré tí mo sọ yẹn term. òyìnbó yẹn ti wà phlegmorited. mo gbé ohun tí mò ń sọ ni pé ọ̀rọ̀ yẹn tí wọ́n pè ní seniority àwọn èèyàn ti jẹ́ kó rọ̀gbà mọ́ ibi aburú àjùlọ ní pé tabarẹ ẹni tó yòyàn jẹ wá ní àwọn ń lo seniority fún ni tabarẹ ẹni tó ṣe àṣìṣe kan sí ọmọdé wá ní seniority ló ń lò fún wọn mi máa ń sọ ìtàn kan wá ní pé ìgbà táwọn lọ kọ́ṣẹ́ ní pé àwọn ti bí mi àwọn dẹ̀ ti bí àbúrò mi káwọn wá wò pé iṣẹ́ ọwọ́ ó ṣe pàtàkì kọ́kọ́rọ́ wọ́n ní iṣẹ́ ọwọ́ ṣe pàtàkì àwọn wá wò pé táwọn bá tiẹ̀ kàwé díẹ̀ káwọn fi iṣẹ́ ọwọ́ kún wọ́n bá lọ kọ́ṣẹ́ wọ́n níbi táwọn sì lọ kọ́ṣẹ́ yẹn ọjọ́ tọ́gà táwọn débẹ̀ tọ́gà ti jáde àwọn ọmọlẹ́yìn táwọn bá àsíníọ̀ tọ́dẹ̀ jẹ́ ọmọ tó kéré sáwọn jìjìjìjì lọ́jọ́ orí wọ́n wá sọ fáwọn pé junior bíbá yìí ló ń pọnmi ló ń gbálẹ̀ o tẹ́ bá ti dé láàárọ̀ ẹ pọnmi kẹ́ ẹ gbálẹ̀ wọ́n bí jẹ́nìwẹ̀ òun lòun fẹ́ kọ́ṣẹ́ òun ti gbà pé senior ni wọ́n jẹ́ fóun nìyẹn wọ́n táwọn bá ti wá dé báwọn bá fa àwọn afa èmi lọ́wọ́ wọn á pọn àbúrò mi sẹ́yìn wọ́n mú ẹ lọ bẹ́ẹ̀ ni àtúntò lórí mi ṣe pé wọ́n á mọṣẹ́ gan tí n bá gbé aṣọ fún ẹ bí mo ṣe ń sọ lọ jàre wọ́n ní àwọn wàá pọn àbúrò mi wọ́n fa èmi lọ́wọ́ táwọn bá dé ibi tí àwọn gbálẹ̀ àwọn àtúpọ̀ mọ́ láwọn ṣe lọ fún bíi oṣù mẹ́ta tó yẹ pé ọ̀gá àwọn ò káwọn ní ibẹ̀ ọjọ́ kan ọ̀gá wọn wá tètè dé ṣọ́ọ̀bù ó wá bá wọn níbi táwọn ti ń pọnmi àti táwọn ti ń gbálẹ̀ kọ́kọ́rọ́ wọn lọ ọ̀gá yìí bá sọ pé báwo ni ẹ ṣe máa jẹ́ kí adélébọ̀ tó dẹ̀ pọn ọmọ sẹ́yìn tó tún fà kó lọ́wọ́ máa lọ ṣerú iṣẹ́ yìí nítorí pé ó jẹ́ junior yín lóòótọ́ ẹ lè ṣáájú ẹ̀dẹ́nu iṣẹ́ yìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó jù yín lọ wọ́n ní báwọn ṣe bọ́ lẹ́nu iṣẹ́ nǹkan tí mo sọ ni pé ní ìgbà míì ó jẹ́ ká máa wò ó ṣe fúnra wa ní pé lóòótọ́ bóyá ẹni ìkéré sí mi ṣùgbọ́n ọ̀gá mi ni ẹ bọ̀ ọ̀wọ́ ọ̀gá fún. sórí ibi tó dé yẹn wọ́n máa ń sọ̀rọ̀ kan wípé ọ̀gá mi lọ̀gá mi wọ́n ní ẹni tó bá jẹ́ ọ̀gá fún ni a fi ọ̀nà hàn ni kí ni mò ń gbìyànjú àti mú jáde níbẹ̀ ni pé ipò wo la tò wọ́ sí gẹ́gẹ́ bí ọ̀gá kí ló ń fi ọ̀gá rẹ̀ ṣe àti gbé ọ sípò ọlá òun ló pò ọlá lóòótọ́ ipò ọlá dà ṣùgbọ́n mo fẹ́ kó o rántí pé àwọn ará wa lókè ọ̀yà wọ́n sọ̀rọ̀ kan wọ́n ní sẹ́ríkì ń gómà sọ̀mọ́nì ń gómà ìyẹn ni pé ọba mẹ́wàá ìgbà mẹ́wàá àwa kan la lè ní àwọn kan ló máa lọ́la àwọn kan ló lànà orin lórí Akin Adébáyọ̀ Ìmọ́lẹ̀ Ayọ̀ ó ní àwọn kan ló lànà àwọn kan ló lè ní o mọ̀mọ́ gbàgbé ẹlòmíràn àlọ́lá ìwọ tó lè ní lo èní dáadáa nítorí pé bó bá ṣe lè ní sí lọ́la ó ṣe rí ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì irú ipò tá a fi sí ó ti ń wò níwò pé òun máa wà ńbẹ̀ forever ni wọ́n dẹ̀ ní no current champion forever bó o bá gbà lẹ́ni ọ̀la irú ipò táwọn àjókòó sí ilé ní nísìn àwọn kan wà wọ́n ti lò rí àwa ń lò lẹ́ni àwọn kan ń bọ̀ tí ó wà lò lẹ́yìn wa lọ́la bá a bá ti lò dáadáa sílẹ̀ àwọn èèyàn ó fà gbọ́dọ̀ bàbá yìí ti dàgbà gọ́bọ̀ ẹ dọ́dọ̀ ẹ̀ lórí ọ̀rọ̀ yẹn báwo ni wọ́n ṣe ń lo ipò rẹ sí gẹ́gẹ́ bí àgbà bóyá nínú ẹbí ni wọ́n fi ẹ jẹ bẹ́ẹ̀rẹ̀
wọ́n fẹ́ jẹ lórí ẹbí wọ́n máa ti jẹ bẹ̀rẹ̀. àmì ṣe mọ tó ń jẹ bẹ̀rẹ̀ wọ́n fẹ́ jẹ bẹ̀rẹ̀ tàbí dáúdù ebi gan bẹ̀rẹ̀ lè wa. wọ́n bẹ at your age. yes small but mighty. small but mighty. àwọn ará fún. mo ya orúkọ Àyìnkẹ́ lónìí. ìwé ọmọ tí ń gbénu rédíò dùn yàn mí. ẹ wo bó bá lo ipò rẹ dáadáa wàá padà bá dáadáa ni o wọ́n ní àkùkọ tó wá máa kọ orí tó wá fẹ́ kọjá ayé kọjá ọ̀run irú àkùkọ bẹ́ẹ̀ kì í kọjá ayé rẹ̀ àkùkọ tó wáyé pé ká fún fẹ́ǹsì sínú ilé onílé ni ìyọ̀nà ọbẹ̀ lọ́nà fẹ́ lọ́bẹ̀ lọ́nà fẹ́ yọjú ẹ̀sìn. ọlọ́run dàbí ọ̀rọ̀ Pàṣọ ni ọmọdé sọ́lọ́run bá dàgbà orí ẹyẹlé lòun màmá jẹ́ jíbọ́lá orí ẹyẹlé wé sábà ìrìn kì í yá ọmọdé dà. ẹ wo ẹ káàbọ̀ padà ẹ rí wípé ọ̀rọ̀ tá à ń mú yẹ̀wò lénìí ó rìnlẹ̀ dòdòdò sí dáadáa nítorí pé ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa gangan òun la fi ń ṣàkàwé nítorí pé ẹni tá a gbé sípò irú ipò wo ló wà olórí ilé ìjọsìn ni wọ́n ní tó ń fa jùlọ rẹ̀ èèyàn jẹ àbí olórí ẹgbẹ́ òṣèlú ni ìwọ tó ń fa jùlọ rẹ̀ èèyàn jẹ torí pé wọ́n ti fi ẹ́ ṣe CDA chairman àbọ̀ ti fi ẹ́ ṣe chairman kan òun fa jùlọ rẹ̀ èèyàn jẹ mo fẹ́ kó mọ̀ dandan wípé ẹni tó lànà àwọn dàlẹ́ ní àwa tá a lè ní àwa náà máa padà wá dìtàn ìtàn náà fi wá pa irú ìtàn wo ni wọ́n fẹ́ pa nípa tiẹ̀ ṣé ìtàn dáadáa ni àbí kejì rẹ̀ lo ìwà rẹ̀ dáadáa lo ìgbà rẹ̀ dáadáa lo àkókò rẹ̀ dáadáa bó o lo ìgbà rẹ̀ dáadáa bó o lo àkókò rẹ̀ dáadáa bó o bá ti ṣe lò ó àwọn èèyàn rántí rẹ̀ sí dáadáa wọ́n bá rántí ẹ̀ sí dáadáa ní nígbà bàbá lẹ́yìn lágbájá agbádùn tẹ̀ náà wọn o ẹ máa wòran ọ̀pọ̀lọpọ̀ ipò téèyàn bá wà táwọn èèyàn bá fẹ́ wò wá ní lágbájá ló wà ńbẹ̀ lánàá bó dẹ̀ ṣe wà ńbẹ̀ lánàá yẹn ẹ wo ìṣàkóso tiẹ̀ ó dájú ìṣàkóso eléyìí lọ ẹnìgbẹ́ ẹ wo àwọn tí tó ṣe lánàá yẹn wọn ò ṣe dáadáa àwọn eléyìí wọn ṣe dáadáa ọ̀rọ̀ ní ṣùgbọ́n tó o bá ti ń fi ipò rẹ tó ti fi nìyàn lára tó ti mú àjùlọ rẹ tó ti fi hàn yàn wàhálà ńlá gbà ni o àbí kí ló ní mo sọ jáde ọmọkùnrin. àwọn Yorùbá wọ́n sọ yìí pé ọba tó jẹ tìlú tòrò orúkọ rẹ kò ní parẹ́ èyí tó dẹ̀ jẹ́ náà tìlú fi túká orúkọ rẹ̀ kò ní parẹ́ ẹni tó lọ́jọ́ òní ẹ ṣe eré torí ohun abáṣe lè ní láàfin pìtàn tó bá dọ̀la. ẹ ṣeun. dáadáa fún ẹ. ṣé rí àjùlọ ẹ jẹ́ ká tún wò ó láàrin ọkọ àti ìyàwó. mo máa ń sọ̀rọ̀ pé ìyá mi a máa sọ fún mi pé àní sáà méjì nílé ayé o nínú ìgbéyàwó sáà méjì náà ni ó wà ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin ló máa ń kọ́kọ́ lo sáà ọkùnrin Ọlọ́run máa ń kọ́kọ́ gbégbà fún bọ́kùnrin yẹn ṣe bá wá lo ìgbà tiẹ̀ òun ló máa sọ bí bóyá Ọlọ́run máa gbàgbà lọ́wọ́ ẹ̀ á gbé fúnyàwó ẹ̀ ni o tó bá wá gbàgbà lọ́wọ́ ẹ̀ tó gbé fúnyàwó ẹ̀ ǹjẹ́ bó o ṣe treat ìyàwó ẹ̀ nígbà tí sáà wà lọ́wọ́ ẹ̀ ṣé wọ́n lè treat wọ́n bẹ́ẹ̀ fún àpẹẹrẹ kí n sọ kókó ná. ìyàlàyé. ọkùnrin mi ìgbà tó bá jẹ́ pé bóyá ìyàwó ẹ̀ ó ti sọ fún pé bí tí n bá ní o jókòó sí ni kò jókòó sí o gbà 500 naira rèé owó oúnjẹ wọn ò bí dá kó ṣiṣẹ́ mi ìwọ wàá gbé girlfriend lọ ò ń ṣe àṣehàn o ò ní respect fún ilé ẹ o ò fìyàwó ẹ lọ́kàn balẹ̀ wàá máa sọ fún pé mo ṣégbé náà nìyẹn wàá mú wàá lù ú bí ìlú bàrà nítorí pé ó jẹ́ ìyàwó ẹ kò dẹ̀ ní agbára láti lè ṣe tiẹ̀ padà láti lè jà padà kò lówó tó fẹ́ fi bẹ́ẹ̀ jà kò ní ẹlòmíì ò tẹ̀ lẹ́bí tó lè wàá gbé yẹn ẹlòmíì tẹ́ pé bá ti fọmọ sókàn wá ní bó ṣe ń lọ yẹn o sì yọnu fámìlì wa o má padà wá bímọ o. kò sí lágbára. kò lówó kò ní kankan. eré máa kú lọ àìlọ́bẹ̀ o. bẹ́ẹ̀ni Ọlọ́run á máa wẹ̀ ẹ́ á máa rẹ́kẹ́. bẹ́ẹ̀ni tí ò rí wàá ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn Ọlọ́run má jẹ́ ká rí dààmú Ọlọ́run lè kàn gbé àìsàn tó ga kó gbèlú Ọlọ́run ó lè gbé àìsàn tí ó lágbára kó gbèlú ó wá kẹni tí ó máa gbé kiri ṣé wọn kọ́ lọ́n gba sáà lọ́wọ́ ẹ̀ nìyẹn ó gbé fún ìyàwó ẹ̀ ó wọ́n lè jẹ́ pásìkò yẹn bóyá gbogbo ìgbà tí ó ń ṣe wàhálà yẹn ìyàwó yẹn wá ń kọ́ bóyá bó ṣe ń ṣe ọṣẹ nínú ilé pé jẹ́ kí n máa ṣe ọṣẹ ó ti wá di pé àbò ń ṣe zobo ó ti wá di pé ẹ̀jẹ̀ fún wa ní zobo kẹ́ẹ̀gì 3 ẹ̀jẹ̀ fún wa ní zobo kẹ́ẹ̀gì 10 litre ẹ̀jẹ̀ fún wa ní kẹ́ẹ̀gì kó tó mọ̀ ó ti ń pawó nínú ilé ọkọ ò wá ní níṣẹ́ mọ́ kò ní kankan mọ́ ìyàwó yẹn wá di breadwinner jọ́ tó bá fún ẹ ní 500 naira tó ń filẹ̀ fún ìyàwó àtọmọ ń gbà yẹn ṣó tó wọ náà jẹun ẹ jẹ́ ká rò ó ẹni tó ń sọ fún yín pé má jáde ó wá dẹni tẹ́pẹ́ wàá máa bẹ̀ yín pé torí pé o nílò kó má jáde torí pé ìwọ fẹ́ ṣe kí ni ìwọ nílò ẹ̀ láti ràn ẹ́ lọ́wọ́ ẹ̀yára lé adọ́dọ̀ yín o adé ọ̀dọ̀ yín pẹ̀lú ọ̀rọ̀ yìí ǹjẹ́ wọ́n ti fi àjùlọ hàn ẹ̀yin rí àbí ẹ̀yin gan ti fi àjùlọ hàn èèyàn rí ìbéèrè tá a fẹ́ béèrè lọ́wọ́ yín nìyẹn tá a bá ti yà sọ́dọ̀ yín tá a bá dá yín dókè dá wa lóhùn à ń bọ̀ ẹ̀ má lọ síbi kankan.
20 yapa plenty ọdún tá a wà yìí àwa wà fún yín láti gbéṣẹ́ yín lárugẹ ni owó bíntì owó kékeré ni kẹ́ ẹ mú wá àbáṣe kí ni àbá náà yín sáyé káàkiri àgbáyé lọ́jà yín máa dé kò ṣe Nàìjíríà nìkan. ẹgbẹ́ ìpolówó ọjà yín wá káfi tiwa káfi gbé tí lágbẹ́ ṣe rí àwọn nọ́mbà tí rọra ń lọ lábẹ́ amóhùnmáwòrán yín tẹ̀ ń wò fínrín yẹn ẹ̀yà sáré mú tákàdá ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ bá ti kọ́ ẹ̀tẹ̀ orí fóònù ẹ pè àwọn ẹ̀ka ìpolówó ọjà ní ẹni ẹ wo Ojúmọ́ Ire tààrọ̀ Friday òun lẹ fẹ́ o wọ́n sì máa ṣe láti bẹ̀ ẹ wá rí wípé dídùn lọ́sàn-án so àìfalágẹmọ sọ́jà káwọ́ òṣàmì ẹ̀yẹ ọmọ ẹ̀yẹ tó máa ń kọ́kọ́ tà kẹ́yẹ míì tó tà. ẹyẹ wo nìyẹn. o mọ ẹ fún ẹ lásàmẹ́ǹt. sọ fáwọn aráalé èmi ò pẹ́ tà ló máa ń kọ́kọ́ tàgbẹ́ ọmọ ẹ̀jẹ̀ kó tó dúró tà ṣùgbọ́n o sáré flashback. mi flashback mo kàn fẹ́ gbé lẹ́nu jẹ́ ẹ wo ẹ tà ní tà kọ́mọ ẹranko míì tó ta o ti gé ẹ̀ tiẹ̀ ẹ wo gbogbo ẹ̀ kò sí nǹkan míì lẹ́yìn wípé ẹgbẹ́ ìpolówó ọjà yín wá kẹ́yìn náà wá dé kò sẹ́ni tó bómi ṣòwò tó ń pàdánù ẹ jẹ́ máa lọ Adédèjì Adémúyìwá lórúkọ mi kọ́kọ́rọ́ ọ̀rọ̀ làwọn èèyàn ń pè mí ó di ọjọ́ mi ọjọ́ rẹ̀. Ọlátórẹra Ibírónkẹ́ ọmọ Olówóyọ̀ lórúkọ tèmi Ayọ̀ owó ọmọ ìdùnnú àlàáfíà la máa fi pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ àwa la máa wá ẹ̀yin la máa bá àníkù ẹ̀yin náà nírùn ó dàbọ̀.